Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Ìjọba àpapọ̀jù. Ọ̀pẹ́ nípa gbadúgbàdà rẹ̀. Àgọ́dá fọ́lá ọ̀rọ̀ ọ̀gá ẹ̀yà bí ó bá súnmọ́. Tọ́dé ní Pasuma fún wa. Ìgbà bá gbọ́dọ̀ ní ti ìgbà ọ̀la. Ṣòun ló dàbí àná pàtó. Ọdún márùn-ún sẹ́gbọ̀n ìdí jíwá. Òun ló dàbí àná. Ìgbà tá a tọrin wà dọ́ta ọdún. Ìbàtà lédè àádọ́ta ọdún 2017 àwọn tó tí ìtọ́ni aláàbíà àbáńkà àmọ̀kọ́lọ́ bá tó dáwà ìbá síbò ìgbàtọ̀ wọ́n tí bàbá ní ìmú àwọn ìjọba tó gbọ́ ìmú mi aláàbí ní wáyá ṣùpọ̀tọ̀ káàsì sáà wọn ní aláàbò mẹ́ṣálọ́. Kádùbà lọ́wọ́ àná nínú ọmọ àlàbò ẹ̀múbà òun là ń pè ní ìdíwọ́ àwọn mùsùlùmí. Kádùbà lọ́wọ́ àwọn onígbà àgbà ọ̀tá ń pè òkèèfò káwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bí wá àwọn onígbàgbọ́ ọ̀tá ń ṣe tó wá àwọn kìrìsìtẹ́nì tí wọ́n fẹ́ràn bá àtúmọ̀ àgbà àti ẹṣẹ́ àtúkọ̀ ọ̀ ìjọba ní kí wọ́n mọ̀ pé ìdíbọn láwà tó wà. Sọ́jà àdìjà kúkúrà òòjò ọ̀nàbàjẹ́. Ìyàtàlá ló bá a fún un. Àdìjà ló ń bọ̀ ọ́. Mọ̀ọ́tà àrùkà yàtọ̀. Mọ̀ọ́tà sílẹ̀ mọ́tò. Ọmọ ọlábísí mọ̀ọ́tà mẹ́rin ìyá àti ìjàgbé wúrà. Ìyá tó kò kí bọ́ mọ́ ọdún máa máa sọ. Ìgbàgbé ọ̀fẹ́ nìjọba onídàájọ́ ọmọ ọkọ̀ tí ìgbọ̀n oúnjẹ ọmọ jáde oúnjẹ àjọpẹ́. Àgbéjáde àwọn ọbàjẹ́ ṣe ojúbọ lọ́wọ́ nílà àtọ́ta àbàtì lọ́jọ́ ẹ̀tẹ̀ òṣèlú mo dájú ẹni ṣe ẹ̀rú mi màgbé bá ká tání òjò fàṣẹlẹ̀ kúrúkú ìbúra ní àti ìdájọ́ ẹni ṣe lọ.
àdókò. Ẹ̀yin àfáà mi dédé. Ẹ̀yin tẹ́ bá mi bẹ́ sáàtì ìyíwá. Ìgbà tó mi bá sùn ìyíwá o. Ẹ̀yin bẹ lórí àwọn ìta tèmi bá sùn tí mo wọ́n. Ẹ̀yin bẹ lórí àwọn ẹ̀yin tí mo mọ̀. Ẹ̀yin tí mo mọ̀. Ẹ̀yin tí Nàìjíríà ń lò. Ẹ̀yin tó jẹ́ òkun. Gẹ́gẹ́ àfáà mi ṣe lọ. Ẹ̀yin olùyìí mi dédé. Yóò sẹ́yìn bí wọ́n á sọ. Ẹ̀yin dédé Ọlọ́run fi hàn sí lójú. Gbogbo ìgbàgbọ́ láàrin nǹkan lẹ́sọ̀gbọ̀n mi. Bí aláàjì ìdúrà kan bá ìlàrí rí. Nǹkan báyìí ni ẹ ṣe. Ìgbà sí láàtọ̀ agbára ẹ̀ka ṣe. Ẹ̀yin ìjọba àbò wọ́n ẹ̀bẹ̀ nínú ẹ̀gbẹ́. Wọ́n ẹ̀bẹ̀ ká tó tó. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.